1 and 2, you may begin to board and remove priority lane at this time. With our passengers 3 and 4. Ọmọ tí ò gbọ́n kankan àwa kan jẹ ayé tiwa pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ làwa fi ń rìnrìn àjò tiwa àwọn òrìnrìn àjò tiwa pẹ̀lú ìfòyà tó ti lọ́tún yá nìyẹn ìlọ ṣe kí ni ìlọ ìfẹ́ gbéra iṣẹ́ ọlọ́run làwa béèrè today is 29th of May 2024 àtúngbéra ní lóye. Communicating with the crew, just ensure that they have space or if they don't have mo wá fi lè lọ́wọ́ Olúwa ìrìn àjò mi mo wá fi lọ́wọ́ Olúwa ìrìn àjò mi mo wá fi lè lọ́wọ́ Olúwa ìrìn àjò mi. Ìfọ̀kànbalẹ̀ kì í ṣẹgbẹ́ ìfòyà Ọlọ́run má dẹ́rù bà gbogbo wa o má jà rẹ́jọ́ o Ọlọ́run túbọ̀ fi wá lọ́kàn balẹ̀ o má ṣe wá lẹ́ni tó ń wá ní Nàìjíríà má ṣe wá lẹ́ni tó ń wá ní UK o ẹ jẹ́ kó máa tanra ẹ̀ wash out ẹ jẹ́ kó máa ṣe kí ni ẹ jẹ́ kó máa múnú ara ẹ̀ ọ̀dẹ̀ máa tanra ẹ̀ wàá mọ̀ wípé ó jura wọn lọ anáwọ̀ òwò ẹmú àwa ẹmú àbọ̀ràn yàn ni a ní àwa ẹmú òde yìí tanra ẹ̀ yìí tanra ẹ̀ àwa òwò ẹmú Ọlọ́run ló fẹ́ mú ẹ pé ó wá gbọ́n jù Ọlọ́run lọ ẹnu ẹ̀ ló wà yẹn o bóyá wá gbọ́n jù Ọlọ́run lọ àjọ rẹ̀ mo ń bọ̀ Ọlọ́run kékeré kò yá lógún ọdún ẹ̀dá ló ń sáré Ọlọ́run ò lọ́bì kan Ọlọ́run tí ò ní léyàn kó tó mú yàn ọmọ stop playing jàre gbogbo eré tó ń ṣe yẹn rí ọmọdé ni mo ń ṣe rí ọmọdé mo ń ṣe bí ọmọ kékeré ẹni tí ó wà máa ṣú ọ èmi rèé o wọn lè wá mi wọn mú mi pẹ̀lú àdúró bench warrant tó wà Nàìjíríà mo ti wà ní UK o wọn wá mi o mo máa lọ sí station o kọ́ pè mí ọ̀rọ̀ wọn náà mo bọ́ sí operate ní ìlú òyìnbó náà má kànjú kó ń lo òyìnbó ó jẹ́ kó ń lo òyìnbó náà mo ti kíkọ́ wà tọ́wọ́ lọ́hùn ò lè tọ́ ẹ ó kíkọ́ tọ́wọ́ lọ́hùn ò tó ẹ o. Ṣé wọn ní fúláìtì tèmi nìyẹn? Àánú mo rí gbà àti orí ọ̀sìn. Èmi jáyé orí mi àti orí ọ̀sìn. Ọlọ́mọ táyé òjò láyé Ọlọ́run ló máa ń dá ẹ̀ dáadáa Ọlọ́run máa ń ṣe wà lára. We're almost ready to go, so please put away your carry-on items, including large electronics like laptops. Be sure the items you place under your seat in front of you. Please cover the seat, keep it air, and emergency clear. Feel free to keep using your charger, your phones, and tablets. Just make sure they're in airplane mode and either placed in a pocket or held. And if you're sitting in an extra row, please unplug all devices from the outlet. Flight attendants must exit the door if our person was complete. Fasten your seatbelt, bring your seatbelt, put away your tray tables, and if you've adjusted your headrest or rest, we'll look like you're Actually live, àbára wa ṣeré, máa ní bá di bọ́ọ̀lù, àwọn ṣe ń gbéra báyìí.